bá dèrè alẹ́ ọmọ wẹrẹ ló tọ́ ká fèrè alẹ́ fún. Bẹ́rẹ̀ bá dèrè ìlú kájọ́ kọ́ máa láyàn lùlù ó jàre. Bẹ́rẹ̀ bá dèrè àròyé ẹ jẹ́ ká gbé gbogbo ẹ̀fà wò kó bí tó bá dijú ọjọ́ ìbí ńkọ́. Ambassador Òjó Sam Adébáyọ̀ àyànfẹ́ akin ọmọ ló lè fa kànnàkànnà èdè yọ ní gbàgede èdè. Kúlúkùlù sẹ́ òjò tí bá lúwọ̀ sẹ́wọ̀wọ̀ kànnàkànnà èdè ó yá máa já tòǹtòwú tútù ní kó máa tẹnu mi bọ́ mi ò gbọ́dọ̀ fọ́ mọ̀gàmọ̀gà. Ó yá ohun ẹja gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ fọlọ́jọ́ ìbí òní Ògúnlànà Opeyemi John bọ́dún bá gún láyé ọmọ aráyá ṣe bí gún ló gbọ́n bọ́dún bá kálà mọ̀gbò láyé ọmọ aráyá ṣe bá kálà ló gbọ́n àti gún àtàkàlà ọba òmùgọ̀ ẹni dá ọ̀sáyé tó pọ̀ ọmọ lèmi kan sára sí Ògúnlànà Opeyemi ṣèbí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu síbẹ̀ Olúwa dá ọ sí tọmọtọmọ ọba tó rìn nínú ìjì ńlá lèmi kan sára sí ọba tó ń gbani lọ́wọ́ alágbára tí ń fagbára lágbára mọ́ lágbára sóni ọba tó ń gbani lọ́wọ́ ajúnilọ dánsákè fún ọba àbáàgbà. Ògúnlànà Opeyemi John onílọ́jọ́ ìbí rẹ ọjọ́ tá a bí ọ jẹ́ ọjọ́ ire ọjọ́ ayọ̀ àtọjọ́ àlàáfíà lókè pẹ̀. Olórí ayé dá ọ tààràtàrà àrà tó ń gbénú ẹ̀rà wá finú àrà inú rẹ ṣe bùgbé àrà òsì lè tán lé alára láíláí torí ojúmọ́ kan àrà tuntun ní Èdùmàrè ló fi ọ́ ṣẹ̀dá àrà. Afẹ́fẹ́ ọpẹ́ yá máa fẹ́ ilẹ́lẹ́ ilẹ́lẹ́ ẹjẹ́ darapọ̀ má dídú ọpẹ́ afẹ́fẹ́ orígun ayé gbogbo yẹ fẹ́ ẹlẹ́kájọ gbólúwaga àtọ̀tún àtòsì ẹjẹ́ dámúso. Opeyemi ọmọ ọlọ́jọ́ ìbí òní ọpẹ́ yẹ ọ́ gidi gan ni ọlọ́pọlọ pípé kì í fojú pani rẹ kì í finú méjì báyàn lò èèyàn lè wà lọ́dọ̀ Opeyemi ó fajúro jẹ́ ń sáré yálé baba tó bí ọlọ́mọ Isan Ekiti nílé bàbá rẹ̀ mo mọ̀nà bẹ̀ ìwọ lọmọ Isan mògbé abúlé sọ̀rọ̀ ọmọ alábùdó gogorogo sódì ọmọ abẹ́jẹ́ epo nílẹ̀ balẹ̀ ìtayémọ́dé ọmọ onílẹ̀ ìrẹ̀wádẹ́jì ọmọ ẹlẹ́kùwẹ́wẹ́ ọ̀nà ayò ẹ̀yin lọmọ ẹlẹ́pàá lílẹ̀ ojúgbà ọmú sòrújó kẹ má bàa dẹ́rù bọmọ ni ọmọ ọlọ́dọ̀ àmọ̀ ìyọ́tẹ̀rẹ̀ ọmọ atílẹ̀ àmọ̀ kọ́ríkàndín àbádàrí òkè lẹ́yìn Isan adéolú arìnrere ògbòrògbòjù omíjogún onígbọ̀n ọgbọ̀n lórí ara rẹ̀ ọmọ alámọ̀ ọmúrọ̀nà Isan ọmọ ọlọ́jọ́ ìbí òní Ògúnlànà Opeyemi olówó orí Olúwafíkáyọ̀mí ibi kó rí ọkẹ́tẹ́ àìsàn kó má gbẹ́nu gbẹ́wò ọ́ o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu wàá má bẹ bí abẹ wàá má wà bí ẹwà. Olúwafíkáyọ̀mí ayarere lọ́ọ̀dẹ ọkọ ní nkìyọ́ bí ológun ẹrú kí nkìyọ́ bí oníwọ̀fà ọgbọ̀n kí nkìyọ́ gbèjẹgbẹ̀jọgbẹ̀ ẹ̀dínlógún ó ní wí fún wọn pé ilé olókun kì í gbóná ilé ọlọ́ṣà kì í nira ilé ayé ò ní gbóná mọ́ ọ sàbí kó gbé tó àdúrà mi. ọmọ rẹ àtàtà bright náà ò gbẹ́yìn ó ní wí fún wọn pé ewé apẹ́ ló ní ọpẹ́ ewé oyeye ló ní oyè ní tìrẹ ọpẹ́ kárin kéṣe nínú ọlá àtàkùn tí ń ṣe baálẹ̀ lọ́rọ̀ wàyí o afúngárá tan lórí atán aṣèwòrọ̀pọ̀ lórí ọkọ̀ ọkọ̀ nǹkan mọ́ èyí ò kan bó bá parí tán ìlú adákẹ́rin wa sì dákẹ́ wáíwáí. Ambassador Òjó Sam Adébáyọ̀ àyànfẹ́ akin ọmọ lórúkọ tèmi ọmọ elédè apèdè àpòyìn bá bá àwọn èdè tó pegedé ní gbàgede èdè nítorí ajẹrẹ ni mi ti fẹlẹgẹdẹ ṣoge pèdèpèdè kápọ̀lì má bàá dèdè rú ó fèdè gbadé lórí elédè tó ń pèdè rédèrèdè ní gbàgede àfẹlẹ sọ̀rọ̀.